ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ lórílẹ̀‐èdè yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún Nigeria Union of Local Government Employees NULGE ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n mà ti sọ̀rọ̀ wọ́n ti fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè yìí nípasẹ̀ mínísítà ọ̀rọ̀ ìdájọ́ lórílẹ̀‐èdè yìí ìyẹn tó jẹ́ agbẹjọ́rò ìjọba Nàìjíríà amòfin àgbà Abdulateef Fagbemi Senior Advocate of Nigeria SAN tó sì jẹ́ kó di mọ̀ pé ìgbésẹ̀ tó fẹ́ gbé ó lè dá àlàáfíà àti ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀ṣun rú o àti pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọmọ amòfin Abdulateef Fagbemi kó tètè tọwọ́ ọmọ ẹ̀ báṣọ. Ǹjẹ́ ta ló sọ̀rọ̀ yìí? Alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ti ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Nathaniel Ogungbangbe ni ló fi àtẹ̀jáde síta fáwọn oníròyìn lórí owó oṣù àwọn ìjọba ìbílẹ̀ ìyún local government allocation tí ìjọba àpapọ̀ tó ti gbẹ́sẹ̀ lé láti oṣù kejì ọdún tó kọjá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ rántí wípé ọdún tá a wà náà yìí ní ìjọba àpapọ̀ ní ò ti yọ̀ǹda owó àwọn ìjọba ìbílẹ̀ fún àwọn alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́ lórí ẹ̀sùn wípé àwọn alága tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ti gómìnà Adémọ́lá Adélékè tó bá níjọba lọ́dún 2022 tó gbàjọba àwọn ló yẹ kó ṣì wà nípò nítorí ọ̀nà tí Adélékè tó gbà yọ wọ́n tó fi àwọn alága ọmọ ẹgbẹ́ òṣèlú PDP síbẹ̀ kò bófin mu. Ọ̀rọ̀ ìlànà méjèèjì ń fà tó fi di pé ìjọba Adémọ́lá Adélékè ó ti gbé ìjọba Bọ́lá Tinubu lọ sí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí ìyẹn Supreme Court of Nigeria láti jẹ́ kí wọ́n pọn dandan fún ìjọba Tinubu pé kó yọ̀ǹda owó àwọn tó gbẹ́sẹ̀ lé láti nǹkan bíi oṣù 8 sẹ́yìn. Ṣá o pẹ̀lú bí ọ̀rọ̀ ìbò sì tún ṣe ń jà rìnrìn tí ò tí ì lójútùú èyí tí kò jẹ́ kí àwọn ìjọba ìbílẹ̀ kárí owó ṣayé wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Níṣe ni Nathaniel Ogungbangbe tó jẹ́ alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ lọ́ṣun ó mà ní àṣírí ńlá kan tú sí àwọn lọ́wọ́ wípé Abdulateef Fagbemi tó jẹ́ agbẹjọ́rò ìjọba àpapọ̀ tí ó ń bá wọn ṣe ẹjọ́ tó ń bá ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣẹjọ́ lórúkọ ìjọba àpapọ̀ wípé àwọn gbọ́ pé ti fẹ́ sanwó ìjọba ìbílẹ̀ wọ́n ti fẹ́ san kìṣì láti bí oṣù 8 tó ti jẹ papọ̀ ni. Ṣùgbọ́n ó ní àṣírí táwọn gbọ́ báyìí ni pé àwọn alága ìjọba ìbílẹ̀ tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti yọ nípò látọdún 2022 àwọn ní Abdulateef Fagbemi àti ìjọba àpapọ̀ ló máa fẹ́ kó owó náà fún un láti ní eléyìí ó lè dá àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun rú. Nathaniel Ogungbangbe wá ní àwọn ń fi eléyìí ṣe ìkìlọ̀ fún Fagbemi àti ìjọba àpapọ̀ wípé kí wọ́n má ṣe ṣerú nǹkan bẹ́ẹ̀ o nítorí pé bàbá ṣerú ẹ̀ yóò dá àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun rú àti pé ká tètè san owó náà fún àwọn alága tó tọ́ tó yẹ.